Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé ẹ̀rín kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rìnrìn ẹ jẹ́ ká sọ pa rìnrìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì tó bá di ọ̀rọ̀ àǹgbé àṣà Yorùbá àǹgbé lárugẹ. Ìbéèrè kan làwọn èèyàn wá ń bi mí, ìbéèrè náà ni mo fẹ́ dáhùn báyìí. Kí ni ìbéèrè náà? Àwọn èèyàn máa bi mí pé kí ni ìtumọ̀ ITAP? Màá sì dáhùn ìbéèrè náà. Ẹ̀yin kẹ́ farabalẹ̀ kẹ́ ẹ lè gbádùn mi dáadáa. ITAP òun ni ẹgbẹ́ kan tí ó ń gbé eré Yorùbá jáde. ITAP ni ẹgbẹ́ kan tó ń ṣe eré Yorùbá. Àwa là ń ṣe, àwa náà ni à ń gbé jáde. Tọ́n bá sọ̀rọ̀ nípa eré Yorùbá, kì í ṣe tọ́pọ̀lọpọ̀ wa ń pè ní eré Yorùbá ló ń jẹ́ eré Yorùbá. Ẹ mọ̀ pé báwa Yorùbá tá bá péjọ, tá bá ṣe eré kan, tọ́n bá sọ èdè Yíbò ń bẹ, ẹ mọ̀ pé kò sọ eré náà di eré Yíbò. Eré Yorùbá náà la máa pè. Tí wọ́n bá ṣe eré Yorùbá, tọ́n bá sọ Yorùbá ń bẹ, kò túmọ̀ sí pé eré Yorùbá ni. Ẹlòmí lè ṣeré Muslim, ó lè ṣeré Christian, ṣùgbọ́n àwa máa ní eré Yorùbá ni. Kì í ṣe gbogbo ẹ̀ ní eré Yorùbá, nítorí pé eré Yorùbá ó gbọ́dọ̀ máa sọ nípa àṣà Yorùbá. Eré tí ò bá ti wá ní àṣà Yorùbá nú, ẹ dákun ṣeré Yorùbá náà ni. Rárá, kì í ṣe eré Yorùbá. Àwa la máa ń túmọ̀ ẹ̀ pé eré Yorùbá ni. Tá bá wo ọ̀pọ̀lọpọ̀ eré tá ń wò, àwọn eré yẹn ò lè represent eré Yorùbá. Tá bá sì wo àwọn kan náà tá ń wò, a rí pé àwọn eléyìí ó lè represent eré Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n kíyèsí àárín ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Nítorí pọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe eré torí pé wọ́n fẹ́ gbé àṣà Yorùbá lárugẹ. Kálukú ń ṣe eré ní ìlànà tó máa mú owó wá ni. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, eré ó máa ń tako àṣà Yorùbá, àwọn èèyàn sì máa pè ní eré Yorùbá. Eré Yorùbá ó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ nípa àṣà Yorùbá. Eré Yorùbá ó gbọ́dọ̀ máa gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ. Ṣùgbọ́n nínú òye tèmi nípa àwọn eré orí ìtàgé, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kàn máa ń kọ story bó bá ṣe wù wọ́n. Ṣùgbọ́n tọ́n bá ti náwó púpọ̀ sí àwọn ti gbà pé complete film ni, standard film ni. Iye owó táwọn náà sí làwọn máa fi mọ standard film. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn eré náà ó máa ń fa àṣà Yorùbá sẹ́yìn ni. Ojú tí yín ló ti standard, kò standard ní ojú àwọn tí wọ́n mọ̀ nípa àṣà Yorùbá. Ìgbà téèyàn ṣeré Yorùbá tó wá di pé wọ́n fúnyàn ní àgbo jẹ̀dí. Nínú àgbo jẹ̀dí tán fún, ó wá padà rí pé repercussion dé àfìgbà tán gbé lọ sí church. Ìwọ náà sọ pé eré Yorùbá ni. Ẹ dákun ṣeré Yorùbá nìyẹn. So ẹ má jẹ́ kí ọ̀rọ̀ mi kó pọ̀ púpọ̀. Ní tí mò ń gbìyànjú láti sọ ni pé ẹgbẹ́ ITAP òun ni ẹgbẹ́ tó máa ṣe eré Yorùbá gangan. Tá sì máa gbé eré Yorùbá gangan lárugẹ. Orúkọ tí a fi register ẹgbẹ́ náà lọ́dọ̀ ìjọba òun náà ni Association of Yoruba Indigenous Theatre Art Practitioners. Ẹ ti mọ̀ pé pẹ̀lú orúkọ yẹn ó gbọ́dọ̀ jẹ́ pé àṣà Yorùbá gangan la máa gbé lárugẹ. Ẹ dákun ẹni tí ò bá mọ̀ nípa àṣà Yorùbá, ìjọ wa lè gbé lárugẹ. Tá bá wo orí social media, a rí pé tọ́n bá ti sọ̀rọ̀ kan tí ò dájú, àwọn èèyàn á sọ pé Yorùbá level ni. Ẹ dákun kì í ṣe pé orúkọ Yorùbá ń bàjẹ́ rè. Ọ̀pọ̀lọpọ̀ wa kì í ka àwọn nǹkan báyìí kún. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wo tàwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Ìwọ náà sì sọ pé ò fẹ́ káṣà Yorùbá parun. Pẹ̀lú bá ṣe ń ṣe iná ìgbà ó ní ò ní parun, kọ́lọ́run má jẹ́ ó parun. Nítorí pé báwọn kan bọ́ ṣe ń ṣe ọ̀nà àtijọ́ ó parun, bẹ́ẹ̀ làwa kan náà la dúndùn pé kò ní parun, a ó máa gbéga ni. Kan tó sọ̀rọ̀ méjì, àfáà ti sọ pé ẹbọ ni. Kan tó sọ̀rọ̀ méjì, pásítọ̀ ti sọ pé wọn ò ní gbàgbọ́ nínú Jésù ló fà. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ àṣà náà ń sọ, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Ṣé wá rí pé àṣà Yorùbá ó di ọwọ́ gbogbo wa. Èyí ni Dr. Lékan Sàlámì àti àwọn ọ̀jọ̀gbọ́n kan tó jẹ́ òṣèré orí ìtàgé náà ṣe gbé ẹgbẹ́ ITAP kalẹ̀. Ipé òkè o, táwọn kan bá ń gbé àṣà Yorùbá tó ń fojú ẹ̀ gbolẹ̀,
ẹ jẹ́ kí àwa kan ká máa gbé àṣà Yorùbá ká máa gbé lárugẹ. Ní tó pọ̀jù nínú àwọn eré tá à ń pè ní eré Yorùbá òun náà ni pé kán tẹ ojú àṣà mọ́lẹ̀. Èmi kì í pè léré Yorùbá, máa ń pè ní eré ẹ̀sìn tí eré yẹn bá support lèmi máa fi ń pè. Nítorí pé o ò lè ṣeré fún wa kó o sọ pé ẹnìkan ní problem ó lọ ibi tán ti ń lo oògùn Yorùbá kò ṣiṣẹ́ àfìgbà tó lọ sí church ó wá sọ fún mi pé eré Yorùbá ni. Rárá, eré church ló ṣe kì í ṣe eré Yorùbá. Bákan náà o ò sì lè sọ fún mi pé èèyàn lo oògùn Yorùbá kò ṣiṣẹ́ àfìgbà tán gbé lọ sásàlátù àbí mọ́ṣáláṣí àbọ́dọ̀ àfáà kan tó wá lo nǹkan tí kì í ṣe ewé àtegbò wá sọ pé wọ́n ṣe eré Yorùbá kan kì í ṣe eré Yorùbá, eré àwọn àfáà ló ṣe. Ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ ṣe eré Yorùbá gangan ó gbọ́dọ̀ ní ṣe pẹ̀lú àṣà Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ni eré orí ìtàgé tán wò ló ti sọ wọ́n nù nípa àwọn nǹkan tí ò possible tá a máa fi ṣe fíìmù. Inú fíìmù lẹ máa ti rí pé èèyàn so cross mọ́rùn, wọ́n wá gbé ọmọ yẹn wọ́n fẹ́ mú wọ ẹgbẹ́ àgbà, cross wá jẹ́ kán rí gbé. Gbogbo á dẹ̀ mọ̀ pé lójú ayé kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀, cross yẹn náà máa kọ́ já dànù kan tó gbé ọmọ náà. Ìgbà tá wo eré wọ́n léèyàn fi tọ̀sùbá sọ́rùn àbí bóyá ó gbé kùránì sẹ́gbẹ̀ẹ́ wọ́n wá fẹ́ gbé ẹni yẹn wọ́n fẹ́ gbé lọ sínú ẹgbẹ́ àwọn àgbà. Kùránì ò ní kán má gbé torí kì í ṣàdéhùn Ọlọ́run nínú kùránì náà. Ṣùgbọ́n gbogbo wọ́n ní àfi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ sì ni ẹ̀ ń sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nù ni. Nítorí pé tí ẹlòmíì tó bá fura sí pé aburú kan fẹ́ ṣe òun á gbé kùránì á gbé sí ẹ̀gbẹ́ lójú ayé. Kùránì á wà lẹ́gbẹ̀ẹ́ yìí tó máa ṣe á ṣe é. Ṣé n tó wá ń ṣẹlẹ̀ lójú ayé làwa ń rí nínú fíìmù. Ẹ má jẹ́ káwọn eré tí à ń ṣe fáyé ẹ má yẹ kó máa sọ àwọn ayé nù. Tá bá fẹ́ ṣe eré ẹ jẹ́ ká sọ pé eré eléyìí o eré Muslim ni, eré eléyìí o eré Christian ni. Ẹ má jẹ́ ká pè léré Yorùbá. Òṣèré Yorùbá ó wá fi ń tẹ ojú àṣà Yorùbá mọ́lẹ̀. Kì í ṣe dandan ni ká ṣeré babaláwo ṣùgbọ́n ẹ jẹ́ ká wo eré tó dáa ká ṣe tó máa gbé àṣà Yorùbá lárugẹ. Fún àǹfààní ìwọ tó ń gbọ́ fídíò yìí, ìwọ gbìyànjú lọ sí iTab TV kó lọ wo eré kan. Ẹran ọ̀gẹ̀dẹ̀ ni mo pe orúkọ eré náà. Èmi mo kọ́, èmi ni mo wà nínú eré náà, èmi sì ni mo produce ẹ̀. Ẹran ọ̀gẹ̀dẹ̀, kí ni ẹran ọ̀gẹ̀dẹ̀? Òun náà ni nǹkan tó bá easy. Ẹran ọ̀gẹ̀dẹ̀ la jẹ ń jẹ. Ó túmọ̀ sí pé ibi tó bá fẹ́ ká jẹ́ wà, ìwọ náà take it easy. Ajé kì í sí ibi tẹ́yìn ìdàrúdàpọ̀. Ibi tí peace bá wà làjẹ́ ń wà. Ó ní fíìmù náà kọ́ wa. So àwọn nǹkan tá à ń pè ní àṣà Yorùbá nìyẹn. Kì í ṣe pé ẹnìkan ti sọ́fà títí ó lọ sílé babaláwo ó wá ní kán bóun ṣe ògùn tajà, ó ṣe ògùn tajà yẹn wá ṣiṣẹ́ gbà tó dó ọdún mẹ́ta repercussion bá dé. Ẹ dákun kí ló kan repercussion pẹ̀lú ògùn tajà. So irú àwọn eré tó gbé àṣà Yorùbá lárugẹ òun lèèyàn máa bá pàdé lọ́dọ̀ iTab, Association of Yorùbá Indigenous Theatre Art Practitioners. Tí wọ́n náà bá ní ọmọ tó ṣe pé kàn wà nílé lásán àbọ́mọ tó kàn ṣeré kiri àbí ìwọ àǹtí ìwọ bùrọ̀dá ìwọ bàbá kò sí age limit. Gbogbo ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ẹ̀yin náà ẹ kàn sí mi ní orí WhatsApp kí n lè add yín sínú ẹgbẹ́ náà. Ẹgbẹ́ òṣèré tí a register lọ́dọ̀ ìjọba ni. WhatsApp number tèmi òun náà ni 08028565188. iTab tiwantiwa.